Abike o, èmi tọ́pẹ́ ọmọ Ìṣọ̀lá o, ọmọ Abike o, Ayọ̀mídé arẹwà wobìnrin ẹwà níní pọ́gbọ́n o, ẹwà níní pọ́gbọ́n àmọ́ ẹwà tiẹ̀ yìí wù mí púpọ̀ púpọ̀. Èmi tọ́pẹ́ o, èmi tọ́pẹ́ máa dàbí ọjọ́ máa rọ̀ bí òjò ọdún ẹ lóde. Abike o, mo ní ọmọ ṣe bí rọ bàbá rẹ ọdún ẹ lóde tá a wá bá ọ ṣe. Ọkọ àfẹ́sọ́nà rẹ Ọlámilékan ló rán mi wá bí. Òkú ọdún òkú ọdún òkú ọdún òkú ọdún àṣeyí ṣàmọ́dún òkú ọdún òkú ọdún òkú ọdún òkú ọdún òkú ọdún àṣeyí ṣàmọ́dún òkú ọdún. Ọdún olówó ló máa bá wọn ṣe, ọdún ọlọ́lá ló máa bá wọn ṣe, pẹ̀lú ẹ̀mí gígùn nínú ìdẹ̀ra. Ọdún olówó ló máa bá wọn ṣe, ọdún olówó ló máa bá wọn ṣe, ọdún ọlọ́lá ló máa bá wọn ṣe, pẹ̀lú ẹ̀mí gígùn nínú ìdẹ̀ra. Ọdún olówó ló máa bá wọn ṣe. Ìjó ayọ̀ ló jí fòwúrọ̀ rẹ jó, Abike bẹ̀rẹ̀ jó, Abike bẹ̀rẹ̀ jó. Ìjó ayọ̀ ló jí fòwúrọ̀ rẹ jó, Temitope bẹ̀rẹ̀ jó, jójójó Temitope bẹ̀rẹ̀ jó, Ayọ̀mídé jó, jó ṣe bó ló mọ̀ ọjọ́ ni, jó ṣebó ló mọ̀ ọjọ́ ni. Ayọ̀mídé máa jó o, Abike máa jó kò mọ̀ yọ ṣẹṣẹṣẹṣẹṣẹ. Òní ló ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. Èmi tọ́pẹ́ o, ọmọ lọ́dún o, òkú oríire ọjọ́ bí rẹ̀ òní tó bá ọ láyé tó bá ọ láàyè wọ́ọ̀dún. Ikú tó yáwó nípa ọ́ o, àrùn nígbé ọdẹ. Òórí jẹ́ òpẹ́ bí pẹ́pẹ́ tí ń pẹ́. Òórí jẹ́ ògbó kó tọ̀ òkú òfèwú parí kó fèrègì tóbi. Ó wá ní fìbànújẹ́ ló gbà láyé rẹ̀. Ó ní fàìsàn ló gbà lágbọ́rọ̀ Ọlọ́run ọba. Abike o, kọ̀tún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ló rán mi wá bí o. Ọlámilékan ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ló ní wá mọ́ kí obìnrin tó fi ń tọrọ obìnrin. Ó ní sórí Ayọ̀mídé torí ìyìn ayọ̀ mi ni, ìfẹ́ mi ni, ìdùnnú mi ni, ìfọ̀kànbalẹ̀ mi ni. Orí ó máa ń fi mí lọ́kàn balẹ̀ gidi ni. Ọlámilékan ló rán mi wá o. Ó ní kó ṣàmọ́dún, ó ní onínú rẹ̀ níyàn o, aláyé rẹ̀. Ó ní àdùn bá rìn àdùn bá tán àdùn bá rìn má tó ṣì. Ó ní ìyàwó ọmọ mi ni ó bá mi kì í dáadáa. Abike o, èmi tọ́pẹ́ ọmọ Ṣàmsídínà Ọlọ́run Tóyìn Ìṣọ̀lá o, ọmọ Grace Abike Olúwatóyìn. Mẹ́bí ẹ̀jẹ̀ rẹ ní Fawaz, Jubril, Tolú, Dárasími, Mariam, Ella, Ramon, Samuel àti Elijah. Ayọ̀mídé o, Ọlámilékan wá tún ní ìmọ̀ bá wọnúlé àwọn bàbá rẹ lọ. Èkó sani sí ilé àwọn bàbá rẹ, Ìkòròdú tún ní ilé. Àmọ́ jẹ́ kọ́kọ́ wọnú pálá àwọn bàbá rẹ lọ. Ọmọ níbí yọ o, ìwọ lọ máa rọ́lú o.
lọ́dọ̀ ọba ìwọ́n tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé bí mo òògùn nínú ilé bàbá rẹ̀ òwọ́n máa rákin kó tó rò òjò Àbíkẹ́ máa gbọ́ dídùn ẹnu mi lé ọ máa jí bọ́ sí òwọ́n máa rẹ̀ mọ́ta yóò àkọ́bí Oòduà ọmọ kan tó níkẹ́ ọmọ kan tó níkẹ́ òkun Adékóyè ni ọmọ kan tún ní ìta àgàràwú Àbíkẹ́ Ayọ̀mídé ọmọ kan tún máa gbọ́ dídùn ẹnu mi ọmọ níbí ọmọ rọ́dú ọmọ jíṣọ́ ọmọ máa gbọ́ ọmọ ẹkùn ọmọ alágàràwá àkọ́kọ́ ọmọ ẹgbẹ́ akéde èèkọ́ akéde ìgbọ́gbọ́n àrọ̀ dẹ̀dẹ̀ má jà ọmọ ológun kùtè èrè àṣà lóògùn ọmọ òòṣà ní òṣè mo ní ọmọ mọ̀ṣẹ́kùtè èrè òòṣà àgbọ̀wọ́ òòṣà àgbọ̀bì odidi orí ní kùtèrè gbálẹ̀ àwọn bàbá rẹ̀ ìwọ ló máa fi jọ̀wọ́ ọjà àfíjúwọ̀jà àwọn arìn gbẹ̀ndẹ́kẹ̀ ìran ọ̀gùn wọ́jà àwọn apá síọ̀síọ̀ ìran ọ̀gùn síọ̀sọ̀ nírẹ̀rù àfíjúwọ̀lé ọmọ èkó alàgbàlúgbú bàbá omi àbàtàbútú bàbá odò kódò Ayọ̀mídé ìlú ẹ̀yọ nílé bàbá rẹ̀ ìlú àgẹ́rẹ́ níbi tí àgẹ́rẹ́ ti sáré jọ ẹlẹ́sẹ̀ méjì ìlọ Ayọ̀mídé máa gbọ́ dídùn ẹnu mi Ìkòròdú tún ní Ìkòròdú ọ̀gá ọmọ ẹlùkù ẹlùkù mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ ẹlùkù mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ ọmọ irúmọlẹ̀ tí fèlè jà Ìkòròdú tí ó lálábàárù kọ̀ọ̀kan ọ̀gá ní gbogbo yín ọmọ irúmọlẹ̀ tí fèlè jà okú ọdún okúyè dún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ Ọlámilékan ló ní mọ́ kí ọ bí wọ́n bá bí ọpẹ́ta níkànnì èwì yìí kò mọ̀ wí fún wọn wípé èmi ní ẹ̀kẹ́ńdò lọ́kọ́ méjì àgbẹ̀ níjẹ́ kò bá dùn ní kéékèèké ó sẹ́yẹ tó lè bá pàrọ̀ òkè nínú oko èmi làkàn kẹ́ẹ̀jáǹtà wọ́n mẹ́yìn ilé àkọ́bí ṣẹ̀ṣẹ̀ máa rójò ojú Ìjẹ̀bú ní mi ọmọ ẹ̀rẹ́ níwà wọ́n tún díjọ́ mi